Ẹ káàbọ̀ sí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ní àǹfààní láti máa wà lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé kẹ́ bá wa tẹ subscription button kẹ́dẹ̀ tẹ notification bell àti bá ti mú review ilé wa ẹ máa láǹfààní láti darapọ̀ mọ́ wa. Ǹjẹ́ sinimá wo la mú wá fún yín lọ́jọ́ tí òní bí kì í ṣe Ailera. Ailera sinimá tó kọ́ni lọ́gbọ́n ni ẹ lè rí wò lórí Àpáta TV YouTube. Ẹ lọ sórí YouTube ẹ tẹ̀ síbẹ̀ Àpáta TV lórí ìkànnì tí Àpáta ẹ fi Ailera sí ó máa gbé jáde fún yín. Àwọn òṣèré ńláńlá ló kópa nínú sinimá yìí, àwọn bíi Yinka Solomon, Habeeb Alagbe, Rotimi, Salami àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ló kópa nínú sinimá yìí. Tí àwọn òbí wa bá ní wípé ká má fẹ́ra wa tó ní ìdí pàtàkì gẹ́gẹ́ bí tinú sinimá Ailera tó lógun SS yìí tó fi wádìí wípé wọ́n padà yára wọn ṣùgbọ́n nígbẹ̀yìn wọ́n tún padà ríra wọn yìí. Ẹ jọ̀ọ́ tí Rotimi Salami tí aya rẹ̀ wá kọ̀ sílẹ̀ lẹ́yìn ìgbà tó ti bímọ fún un tán ti lò ọjọ́ méje pẹ̀lú ara wọn. Kí ni kí tiẹ̀ wá já sí? Ǹjẹ́ ibi tó yẹ kí sinimá yìí tiẹ̀ parí sí lélẹ́yìí? Náà kò yẹ kó parí síbẹ̀. Ó yẹ ká rí bí ìgbẹ̀yìn bó ṣe máa lọ. Ǹjẹ́ ọmọ tí àbámbáwí tó warùn kì wọ́n ló ṣetán tí ó parun ni. Ó ní ọ̀rọ̀ aya Rotimi Salami ibẹ̀ ló ṣeéṣe kó já sí o. Torí nígbà tó jẹ́ AS tó wá fẹ́ lọ fẹ́ SS, ọ̀nà dà tí ìwọ gangan ò ní bí SS tí ò dẹ̀ tún ní bí AS. Ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe ń sọ torí attention tí ò rí lọ́dọ̀ Rotimi Salami tó jẹ́ wípé ìyẹn ká ṣiṣẹ́ bí ẹni máa kú ni owó ni bàbá mọ̀. Káṣà àti kówó fún wọn ni tó ń tọ́jú tó ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n kò sí attention. Laptop ni aya bàbá ó wá rí wípé ọ̀gá ò ní SS ìyẹn tó jẹ́ Habeeb Alagbe àwọn ló fún àwọn ní attention tó ṣetán láti kó gbogbo àsìkò ẹ̀ lé òun lórí tó ṣetán láti bá òun jáde tó ṣetán láti ṣe ogun tó ń fẹ́ fún nítorí bíbá jáde tí kò wò tó wó ṣùgbọ́n ó wò pé attention yẹn ni kókó ló fẹ́ fi wá lọ kiri ẹ̀ bọnú wàhálà ayérayé tí ò ní tán. Ẹ wo orí Àpáta TV ìbẹ̀lẹ̀ tí máa rí wò Ailera ni òun náà ní sinimá náà kọ́ni lọ́gbọ́n ó kọ́ni lóye. Ẹ wo ẹ jẹ́ káwọn ọmọ yín wò láti 18 years upward ẹ jẹ́ kán wò àwọn tó ti tó lọ ilé ọkọ ẹ jẹ́ kán wò. Ọlọ́run ní jẹ́ kí wọ́n ṣègùn eléègùn gbé o wọn ò dẹ̀ ní síyàn ọkọ tí wọ́n ní wá rí fẹ́. Ìwọ obìnrin tó bá jẹ́ wá pé ó ń rojú Ọlọ́run fún ọkọ alálùbáríkà torí ọkọ tí wọ́n lóde o ọkọ ló kù ṣùgbọ́n nínú ọkọ ìwọ̀nba tó wọ́n lóde yẹn tiẹ̀ sì wà ń bẹ̀ ṣùgbọ́n wá ṣe gàdà farabalẹ̀ gbìyànjú ṣe gbogbo àyẹ̀wò tó yẹ kó ṣe kó má bàa kábàámọ̀ lọ́jọ́ alẹ́. Ẹ má gbàgbé báwa náà subscribe sórí ìkànnì YouTube wa ẹ tẹ notification button so that gbogbo ìgbà tá a bá ti mú àwọn review bèèlè wa àjọ máa ní àǹfààní láti gbádùn ara wa. Ǹjẹ́ tó bá jẹ́ yín ni Rotimi Salami nínú sinimá yìí kí lẹ tiẹ̀ máa ṣe gan? Ṣé ẹ máa fi arábìnrin lẹ́ẹ̀kún kan lọ bẹ́ẹ̀ náà ni àbí ẹ ò ní gbà? Ǹjẹ́ ìgbésẹ̀ tí arábìnrin yìí gbé tí ò wo ti ìlera òun àti ẹni tó fẹ́ lọ fẹ́ ǹjẹ́ ó tiẹ̀ dára? Ọmọ tó wá bí fún Rotimi Salami báwo ni kí tọmọ ṣe jẹ́? Habeeb Alagbe gan ló tiẹ̀ la ọmọ ní tá àti ẹ̀ mọ̀. Ẹ wo gbogbo ẹ̀ gbogbo adínú apá kejì sinimá yẹn tí ẹ bá ti wá wò ẹ lọ sórí Àpáta TV lórí ìkànnì YouTube ẹ wò direct tàbí kẹ́ tẹ̀lé ṣàgbémọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn onífàásì ṣe máa ń sọ̀rọ̀ ní pé kẹ́ download ẹ̀ kẹ́ wò láti bẹ̀ kó lọ direct. Kẹ́ wá jẹ́ kí n rọ́wọ́ yín lórí comment section ẹ jẹ́ kí n rọ́wọ́ yín lórí likes ẹ share ẹ jẹ́ ká jọ gbádùn ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan sí ẹ ṣé púpọ̀. Ọ̀dọ̀ mi ni kò wà tí mo bá yọ. ká má lè ní conversation ọkọ àti ìyàwó nínú ilé.